adájọ́ pàṣẹ kí agbẹjọ́rò Sowore kó kúnlẹ̀ torí àrífín. Agbẹjọ́rò ní ó di ayé àtúnwá. Gbàsgbòs ó mà wáyé nílé ẹjọ́ lásìkò ìgbẹ́jọ́ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó mọ̀ pé ajìjàǹgbara tó díje sípò ààrẹ lọ́dún 2023 Omoyelesowore ọ̀hù náà kò mọ̀ sẹ́yìn bí agbẹjọ́rò Sowore bó ṣe rọ ilé ẹjọ́ náà pé kó sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú fún ọjọ́ gbọọrọ, àmọ́ tí adájọ́ sì ní kó kúnlẹ̀ síwájú ilé ẹjọ́ náà látàrí bó ṣe ń gbé ohùn sókè níwájú òun. Ìròyìn ní inú mà bí adájọ́ Mohammed Umar ti ilé ẹjọ́ gíga ìlú Àbújá látàrí bó ṣe ní ohun agbẹjọ́rò Sowore ó mà lè mọ́ ohun èyí tó jẹ́ àrífín sí ilé ẹjọ́ ọ̀hún. Tá ò bá gbàgbé, ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí Sowore tó mà sọ lójú òpó ayélujára X àti Facebook rẹ̀ pé ọ̀daràn ní ààrẹ Tinubu. DSS mà kọ lẹ́tà sí Sowore àti iléeṣẹ́ X tó fi mọ́ Mẹ́tà lásìkò náà pé kí wọ́n yọ ọ̀rọ̀ náà látàrí pé ó tàbùkù ààrẹ Tinubu, àmọ́ Sowore àtàwọn iléeṣẹ́ ọ̀hún wọ́n mà kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Wàyí o, àsìkò tí ìgbẹ́jọ́ máa ń lọ lọ́wọ́ ní àná ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ó ní Sowore mà sọ fún ilé ẹjọ́ pé òun ní ìrìn àjò tó máa pọ̀ láti rìn káàkiri Nàìjíríà láti kó àwọn èèyàn jọ tako ìgbìyànjú Tinubu láti díje fún sáà kejì lọ́dún 2027. Ó ní nítorí náà kí ilé ẹjọ́ máa sún ìgbẹ́jọ́ náà síwájú fún ọjọ́ gbọọrọ, àmọ́ Adéolú Kẹ́hìndé SAN tó ń léwájú ikọ̀ olùpẹ̀jọ́ ó mà takò, èyí tó mú kí agbẹjọ́rò Sowore Marshal Abubakar náà kó má dìde sọ̀rọ̀. Abubakar ó ní ṣe ni ìjọba àpapọ̀ ìmọ̀ ló máa múra láti sọ oníbàárà òun sí ẹ̀wọ̀n. Adájọ́ Umar tó ti kọ́kọ́ kìlọ̀ fún Abubakar pé ohùn rẹ̀ mà le, ó ní kó gbẹnu dákẹ́, ṣùgbọ́n lẹ́yìn tí agbẹjọ́rò náà má kọ̀ láti ṣe bẹ́ẹ̀, adájọ́ ní kó má jáde síwájú ilé ẹjọ́ kó sì kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí ìjìyà ohun tó mà ṣe. Abubakar má kọ̀ láti kúnlẹ̀, ó sì sọ fún adájọ́ náà pé ìkúnlẹ̀ kì í ṣe ìjìyà lábẹ́ òfin Nàìjíríà, nítorí náà òun kò ní kúnlẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ náà ṣe pàṣẹ. Ọ̀rọ̀ náà rèé, ó mà mú kí àwọn agbẹjọ́rò míì nílé ẹjọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ adájọ́ Umar kó má jèbùrẹ́ àwo olùgbẹ́bẹ̀. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, adájọ́ Umar ó mà sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí a bá wa tẹ notification bell láti máa máa wètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.